Ọ̀dájú tọkọtaya kan rèé o, wọ́n ṣekú pa ọmọbìnrin tí wọ́n gbà tọ́ lÉkòó. Àwọn agbébọn tí wọ́n ṣèkọlù sí agbègbè Wọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara ti ké sí ìjọba Nàìjíríà pé kí wọn kò bá gbé ìgbésẹ̀ lórí owó táwọn béèrè láti yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé láàrin ọ̀sẹ̀ kan. Àwọn ò máa gbé wọn níyàwó, àwọn ò sì pa àwọn tó kù. Èyí mà tún gbẹnu tán, ọkùnrin kan rèé nílẹ̀ India tó lọ wú òkú ẹ̀gbọ́n rẹ̀ obìnrin láti fi ṣe ẹ̀rí nílé ìfowópamọ́sí lẹ́yìn tí ilé ìfowópamọ́ kọ̀ láti jẹ́ kó yọ owó nínú àsùnwọ̀n ẹ̀gbọ́n rẹ̀. Ọ̀fọ̀ míì tún ṣẹ̀ ó lágbo tíátà, àgbà òṣèré kan tún jáde láyé. Ọ̀dájú tọkọtaya kan rèé o, wọ́n ṣekú pa ọmọbìnrin tí wọ́n gbà tọ́ lÉkòó. Ẹ gbọ́ o, ọ̀nà wo ni iléeṣẹ́ ológun gbà pa agùnbánirọ̀ kan l'Àbújá tí ẹbí rẹ̀ fi fọ́n mú mọ́ wọn lọ́wọ́. Àwọn agbébọn tún síná bolẹ̀ o, wọ́n síná ìbọn bolẹ̀ fáwọn ọ̀dọ́ tó ń gbá bọ́ọ̀lù lórí pápá, ṣekú pa èèyàn 29 29 tí ọ̀pọ̀ èèyàn sì farapa. Àwa la wà nídìí ìkọlù tó gbẹ̀mí àwọn olùgbé ìlú 29 nípínlẹ̀ Adamawa. Ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn ISIS ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o, àwọn adìyàmọ́ra adaranjẹ́ ṣekú pa àwọn olùgbé ìlú 7 nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue. Àwọn afurasí ọmọ ìsọ̀tá ṣèkọlù sí ọjà Kano, àwọn olùtajà farapa. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọ̀dájú tọkọtaya kan rèé o, wọ́n ṣekú pa ọmọbìnrin tí wọ́n gbà tọ́ lÉkòó. Ìkà. Níṣẹ́ ni jìnnìjìnnì mú àwọn olùgbé ìlú òpópónà Jemesi Papa Street ní agbègbè Ìgàndò nípínlẹ̀ Èkó lọ́jọ́ Àìkú Sunday lẹ́yìn tí àwọn òbí tó gba ọmọ náà tọ́ lu ọmọbìnrin náà tórúkọ rẹ̀ ń jẹ́ Faith lálùbọ́lẹ̀ lálùbami tí wọ́n sì ṣekú pa. Àwọn afurasí náà Paul Onyema àti Adeline Ogbonna ló jẹ́ nínàwọ́ gan nípasẹ̀ àwọn ọ̀dọ́ tínú ń bí tí wọ́n sì tún padà jẹ́ fífi gbòòrò òfin gbé nípasẹ̀ àwọn agbófinró ọlọ́pàá fẹ̀sùn lílu ọmọ tó ń ṣòjòjò lálùbọ́lẹ̀ lálùbami dójú ikú lẹ́yìn ṣíṣe ọmọ síbáṣìbò lemọ́lemọ́ fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ó sojú mi kòró kan ṣe wí, olùfarakásá náà ọmọ ọdún 10 ló ti wà lábẹ́ ìjìyà ojoojúmọ́ tó fi mọ́ lílu ọmọ lálùbọ́lẹ̀ lálùbami, ríran ọmọ níṣẹ́ tó le láìwo tọjọ́ orí rẹ̀. Olùgbé ìlú kan tó tún jẹ́ olùdarí ẹgbẹ́ Take It Back Movement nípínlẹ̀ náà, Adékúnlé Taofik, jẹ́ kó di mímọ̀ pé Faith ló ti ń ṣàárẹ̀ fún bíi ọ̀sẹ̀ méjì ṣáájú ikú rẹ̀. Àmọ́ síbẹ̀, àwọn tọkọtaya náà tún tẹ̀síwájú láti máa fìyà jẹ ṣe ọmọ náà síbáṣìbò. Lẹ́yìn ikú ọmọdébìnrin náà lọ́jọ́ Àìkú Sunday, tọkọtaya náà ló ṣe bẹ́ẹ̀ gbé òkú náà pamọ́ sínú yàrá wọn tí wọ́n gbìyànjú láti máa ṣiṣẹ́ wọn lọ lójú náà láti má bàa jẹ́ kí ẹnikẹ́ni fura iṣẹ́ láabi tí wọ́n wù. Ẹnìkan tọ́rọ̀ náà sojú rẹ̀ lágbègbè náà jẹ́ kó di mímọ̀ pé nígbà tí Adeline Ogbonna ń dáná oúnjẹ lọ́wọ́ nílé ìdáná lówùúrọ̀ ọjọ́ Ajé Monday bíi pé nǹkan kan kò ṣẹlẹ̀, ọkọ rẹ̀ Paul náà ti kúrò nílé láti lọ wa kẹ̀kẹ́ márúwá tó fi máa yọ́ gbé òkú ọmọdébìnrin náà sọnù. Àwọn ará àdúgbò tí ara fún wọn ló ṣe bẹ́ẹ̀ ké gbàjarè síta nípa ibi tí ọmọbìnrin náà wà. Àwọn ọ̀dọ́ lágbègbè ló ṣe bẹ́ẹ̀ náwó gan àwọn tọkọtaya náà ṣáájú kí wọ́n tó gbé òkú náà tí wọ́n sì fà wọ́n lé ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ìgàndò lásìkò tí àwọn ọlọ́pàá ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Àwọn afurasí náà sọ wípé ọmọdébìnrin náà ló pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tó ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Ẹ̀wẹ̀, àwọn ẹ̀rí ètò ìlera àti ìwádìí àkọ́kọ́ tako ọ̀rọ̀ tó tẹnu àwọn tọkọtaya náà jáde síta. Àwọn ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ náà ti kú tẹ́lẹ̀ ṣáájú kí wọ́n tó gbé lọ ilé ìwòsàn. Taofik náà fi kún pé dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n gbé ọmọ kan wá sí ọgbà ilé ìwòsàn ṣùgbọ́n ọmọ náà ti dágbére fáyé kí wọ́n tó gbé dé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹjọ́ náà ti jẹ́ títàrí lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ní pàǹtí fún ìtẹ̀síwájú ìwádìí ìfìmọ̀fínlẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí jọ irú ìṣẹ̀lẹ̀ kan tó wáyé lóṣù kẹrin ọdún 2025 níbi tí ọkùnrin kan ti lu ọmọbìnrin ọmọ bíbí inú rẹ̀ lálùbọ́lẹ̀ lálùbami dojú ikú lágbègbè Ọ̀jọ́ nípínlẹ̀ náà. Èyí tó ń tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ ìpalára tó ń wáyé nínú ilé, nínú ìdílé tako àwọn ọmọ kékeré lÉkòó. Gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abímbọ́lá Adébísí lórí ìṣẹ̀lẹ̀ náà ló sì já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ.
agbébọn tí wọ́n ṣèkọlù sí agbègbè Wọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara ti ké sí ìjọba Nàìjíríà pé kí wọn kò bá gbé ìgbésẹ̀ lórí owó táwọn béèrè láti yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé láàrin ọ̀sẹ̀ kan. Àwọn ó máa gbé wọn níyàwó, àwọn ó sì pa àwọn tó kù. Àwọn agbébọn tí wọ́n jí àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ tó tó 176 gbé ní agbègbè Wọ̀rọ̀ ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara ti ń halẹ̀ pé àwọn ó pa gbogbo wọn bí ìjọba Nàìjíríà bá kọ̀ láti mú àwọn ìbéèrè wọn ṣẹ láàrin ọ̀sẹ̀ kan. Àwọn agbébọn náà tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram ni wọ́n ṣe ìkìlọ̀ yìí di mímọ̀ nípasẹ̀ àwọn tí wọ́n jí lẹ́yìn àdúrà Jímọ̀ Jùmá lọ́jọ́ Jímọ̀ gẹ́gẹ́ bí àwọn ará ìlú àti ìdílé ṣe sọ. Ọba aláyé àdúgbò náà Saliu Bio tí ìyàwó rẹ̀ wà lára àwọn tí wọ́n jí gbé ṣàlàyé ìkìlọ̀ yìí fún àwọn oníròyìn lọ́jọ́ Ajé. Ó ṣàlàyé pé wọ́n jẹ́ kí ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé pé ìdílé rẹ̀ kí ó sì sọ ìkìlọ̀ tí àwọn agbébọn náà fi ránṣẹ́. Ó ní àwọn tí wọ́n jí sọ fún wa pé lẹ́yìn àdúrà Jímọ̀ àwọn agbébọn náà sọ pé ìjọba kò kọbi ara sí ọ̀rọ̀ náà àti pé bí kò bá sí ìgbésẹ̀ kankan ní ọ̀sẹ̀ kan wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe ohun tó burú jù báyìí lọ. Bí ó tún fi kún un pé àwọn agbébọn náà sọ pé ìjọba kò fi ìtara hàn nínú ìbáṣepọ̀ ìdúnàdúrà náà bó tilẹ̀ jẹ́ pé àwọn ná owó àti ohun ìní àwọn láti bójútó àwọn tí àwọn jí gbé. Ó ní wọ́n jẹ́ kí ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé pé ìdílé rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta ó sì jẹ́rìí pé gbogbo àwọn wà dáadáa. Ó tún sọ pé kódà àwọn tí wọ́n jí àwọn gbé wọ́n ti ń kọ́ àwọn ní èdè Arabic àti ẹ̀kọ́ Islam. Ẹnìkan láti agbègbè náà tí ó ní kí a forúkọ bò wọ́n láṣìírí sọ pé ìpinnu àwọn agbébọn náà burú jù bẹ́ẹ̀ lọ. Ó ní wọ́n ti ń halẹ̀ pé wọ́n máa fi ipá gbé àwọn ọmọbìnrin kan ní ìyàwó fún ara wọn tí àwọn ó sì pa àwọn tí wọ́n bá kà sí ẹrù bí kò bá sí ìpinnu ọ̀tun kankan ní àkókò tí àwọn dá. Ó ní àwọn ọmọ Boko Haram sọ pé wọ́n ná owó àti ohun ìní láti bójútó àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n kò sí èrè kankan. Ó ní àwọn ọmọ Boko Haram sọ pé wọ́n ná owó àti ohun ìní láti bójútó àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n kò sí èrè kankan. Wọ́n ní bí kò bá sí ìpinnu ní ọ̀sẹ̀ kan àwọn máa bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn ọmọbìnrin kan wọ́n sì máa pa àwọn tí wọ́n bá kà sí ẹrù. A kò mọ ohun tí a lè ṣe mọ́. Àwọn ìyàwó àti àwọn ọmọ wa ní àwọn tí wọ́n jí gbé wọ̀nyí ní báyìí wọ́n halẹ̀ pé wọ́n máa pa wọ́n tàbí fi ipá gbé wọn ní ìyàwó. Nínú fídíò kan tí àwọn agbébọn náà fi léde ọkùnrin ológun kan sọ pé àwọn ni wọ́n jí àwọn ará Wọ̀rọ̀ àti Kòsoso. Ó sì ṣàpèjúwe pé wọ́n ti yí ìgbé ayé wọn padà. Ó ní àwa ni a jí àwọn ènìyàn Wọ̀rọ̀ àti Kòsoso àti kó wọn a sì ti yí ìgbé ayé wọn padà ṣùgbọ́n àwọn tí a jí ń bẹ̀bẹ̀ lọ́wọ́ wa a sì ti fún wọn ní àǹfààní kí ìjọba wọn lè gbọ́ ohùn wọn. À ń fún wọn ní àǹfààní ìkẹyìn láti bẹ̀bẹ̀ sí ìjọba. Gbogbo ìgbìyànjú láti gba ìdáhùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ni kò ní àṣeyọrí nítorí pé àwọn ìpè àti àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí agbẹnusọ ọlọ́pàá Adétòun Èjìrẹ́ Adéyẹmí ni wọn kò tí ì rí ìdáhùn kankan títí ó fi di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Èyí mà tún gbẹnu tán. Ọkùnrin kan rèé nílẹ̀ India tó lọ wú òkú ẹ̀gbọ́n rẹ̀ obìnrin láti fi ṣe ẹ̀rí nílé ìfowópamọ́sí lẹ́yìn tí ilé ìfowópamọ́ kọ̀ láti jẹ́ kó yọ owó nínú àsùnwọ̀n ẹ̀gbọ́n rẹ̀. Ọkùnrin àgbàlagbà kan ní ìlà oòrùn orílẹ̀-èdè India tí hùwà àràmọ̀ǹdà tó ya àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí àti àwọn oníbàárà lẹ́nu lẹ́yìn tí ó gbé egungun òkú ẹ̀gbọ́n rẹ̀ obìnrin jáde kúrò nínú ibojì láti fi hàn pé ó ti kú kí wọ́n lè yọ̀ǹda owó tó wà nínú àsùnwọ̀n rẹ̀ fún un. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ajé ní agbègbè Malipasi ní ìpínlẹ̀ Keoja ní Odisha gẹ́gẹ́ bí ìròyìn Hindu ṣe sọ. Ọkùnrin náà tí wọ́n pè ní Jitu Munda láti abúlé Dianali lọ sí ilé ìfowópamọ́ Odisha Grameen Bank ẹ̀ka rẹ̀ tó wà ní Maliposi ní agbègbè Patana láti yọ owó tó tó 20,000 rupees kúrò nínú àsùnwọ̀n ìfowópamọ́sí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀hún Kalara Munda tí ó kú ní ọjọ́ 24 oṣù kìíní. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ béèrè pé kí ó mú gbogbo ìwé ẹ̀rí tó yẹ wá kí wọ́n tó lè ṣiṣẹ́ lórí ìbéèrè náà. Nínú ìdáhùn rẹ̀ tó yanilẹ́nu, Munda gbé egungun òkú arábìnrin rẹ̀ jáde kúrò nínú ibojì ó sì mú wá sí ilé ìfowópamọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí pé obìnrin náà ti kú èyí tí ó jẹ́ ìyàlẹ́nu
fún gbogbo àwọn tí ó wà níbẹ̀. Níwọ̀n bí kò ti ní ẹ̀kọ́ gíga tàbí ìmọ̀ nípa bí ilé ìfowópamọ́ ṣe ń ṣiṣẹ́, Munda sọ pé gbogbo ìgbà tí òun ti lọ síbẹ̀ ṣáájú wọn kò dá òun lóhùn. Ó ní òun sọ fún wọn pé ó ti kú ṣùgbọ́n wọn kò gbọ́. Wọ́n sọ pé kí òun lọ mú ẹ̀rí tó ní àkọọ́lẹ̀ wá kí òun tó lè gba owó, ṣùgbọ́n látàrí ìpòrúru ọkàn àti ìbànújẹ́ òun lọ sí ibojì, òun sì wú egungun rẹ̀ wá láti fi hàn pé ó ti kú. Ìṣẹ̀lẹ̀ àjèjì yìí mú kí àwọn ọlọ́pàá láti ẹ̀ka Patna lọ sí ilé ìfowópamọ́ lẹ́yìn tí wọ́n gbọ́ nípa rẹ̀. Ọ̀kan lára àwọn ọlọ́pàá, Kiran Prasad Sahu, sọ pé ìṣẹ̀lẹ̀ yìí fi hàn pé àìní àgbẹ́kẹ̀lé ọ̀rọ̀ tó péye láàrin àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àti ọkùnrin náà ló dá wàhálà sílẹ̀. Lẹ́yìn ìfarahàn àwọn ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ṣe ìlérí pé àwọn máa ràn lọ́wọ́ láti gba owó náà gẹ́gẹ́ bí ìlànà lábẹ́ òfin. Lẹ́yìn náà, wọ́n kó egungun náà padà sí ibojì, wọ́n sì tún sin pẹ̀lú ìmọ̀ sí àwọn ọlọ́pàá. Àwọn oníròyìn tún fi hàn pé ọ̀rọ̀ náà le gan nítorí ẹni tí orúkọ rẹ̀ wà nínú ìwé tó láṣẹ láti gba owó náà ti kú, tí yóò sì fi jẹ́ pé Munda nìkan ló kù gẹ́gẹ́ bí ẹni tí ó ní ẹ̀tọ́ sí owó náà. Alákòóso agbègbè náà, Manas Dampat, sọ pé ìjọba ìbílẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ní láìpẹ́ ni òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa rẹ̀. Àwọn máa wá ohun tí àwọn lè ṣe láti yanjú ìṣòro náà. Ó sì fi kún pé wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ láti jẹ́ kí ọkùnrin náà gba owó náà gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Àwọn alákòóso ní agbègbè Patna tún ṣe ìlérí pé wọ́n máa ràn lọ́wọ́ láti gba ìwé ẹ̀rí àjogún òfin àti àwọn ìwé míì tó jẹ́ dandan láti gba owó tó wà nínú àsùnwọ̀n ẹ̀gbọ́n rẹ̀ náà. Ọ̀fọ̀ míì tún ṣe ò lágbo tíátà, àgbà òṣèré kan tún jáde láyé ìyá. Ẹgbẹ́ òṣèré tíátà onísinimá ilẹ̀ wa Nàìjíríà tí a mọ̀ sí Actors Guild of Nigeria AGN ti kéde ikú ọ̀kan lára àwọn àgbà òṣèré nílẹ̀ yìí, Solomon Akiyesi. Ọjọ́ Ajé Monday ni ààrẹ ẹgbẹ́ náà, Abubakar Yakubu, kéde pé Solomon Akiyesi tó máa ń darí eré yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré ti jáde láyé. Ààrẹ ẹgbẹ́ AGN fi kún pé olóògbé náà sùn lálẹ́ ọjọ́ Àìkú Sunday ni kò sì jí sáyé mọ́ lọ́jọ́ kejì. Ẹni ọdún 58 58 years ni olóògbé Solomon Akiyesi kó tó jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí ọmọ olóògbé Akiyesi sọ, ó ní ṣáájú ọjọ́ Ajé Monday náà ni Akiyesi ti ń sọ pé àyà ń dùn òun, àwọn sì gbé lọ sí ilé ìwòsàn. Lẹ́yìn àyẹ̀wò ló ní àwọn dókítà sọ pé ọgbẹ́ inú ló ń dà á láàmú. Ọmọ náà tẹ̀síwájú pé wọ́n fún un ní oògùn tí yóò lò, àwọn sì padà sí ilé. Oorun alẹ́ ọjọ́ Àìkú mọ́júmọ́ ọjọ́ Ajé Monday náà ni Solomon sì sùn tí kò sì jí sáyé mọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ. Nǹkan bíi aago 4 ìdájí tí ìyàwó rẹ̀ gbìyànjú láti jí lórí pé àgbà òṣèré tó máa ń sábà ṣeré olóyìnbó náà ti dágbére fáyé. Ní báyìí wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí kan nílùú Àbújá tó fi ṣe ibùgbé. Ọmọ bíbí ìlú Òṣoṣo níjọba ìbílẹ̀ Àkókò Ẹdó nípínlẹ̀ Ẹdó ni olóògbé Solomon Akiyesi. Nǹkan bíi ọdún 1990 sísàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé àti sinimá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn eré olóyìnbó ló sábà ń ṣe jù tó sì máa ń darí sinimá. Olóògbé Akiyesi kópa nínú fíìmù tó tó 100 nígbà ayé rẹ̀. Lára àwọn eré tó ti ṣe ni Marry Who You Love, Kiss My Pain, Joy of Nakasa, Heart of Saints, Deadly Affair, Gen Z Wife àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni olóògbé Solomon Akiyesi, ṣùgbọ́n wọ́n mọ rírì rẹ̀ nílẹ̀ Kenya náà pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tó débẹ̀. Àwọn olólùfẹ́ rẹ̀ láti Kenya ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ìbánikẹ́dùn ṣe ti ń jáde láti Nàìjíríà náà. Àdúrà wa ni pé k'Ọlọ́run ó wà pẹ̀lú ẹbí rẹ̀ kó sì ṣe ikú ní ìsinmi fún un. Ẹ gbọ́ o, ọ̀nà wo ni iléeṣẹ́ ológun gbà pa agùnbánirọ̀ kan l'Àbújá tí ẹbí rẹ̀ fi fọ́n mọ́ wọn lọ́wọ́. Àwọn ẹbí agùnbánirọ̀ kan tó ń sìnrú ìlú Abdulsamad Jamiu ti jiyàn ìròyìn tí iléeṣẹ́ ológun Nàìjíríà fi léde lórí ikú ọmọkùnrin wọn. Ẹni ọdún 24 years ni Jamiu nígbà tó pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ ìbọn àwọn ológun. Àwọn ẹbí ọmọkùnrin náà sọ pé ilé àwọn tó wà ní Shagari Quarters lágbègbè Deide ìlú Àbújá ní àwọn ọmọ ogun pa ọmọkùnrin náà sí lòdì sí nǹkan tí iléeṣẹ́ ológun sọ. Ṣáájú ni agbẹnusọ iléeṣẹ́ ológun l'Àbújá Ọláwuyì Ọdúnọlá gbé ìròyìn jáde lọ́jọ́ Àìkú Sunday
ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 pé àwọn gba ìròyìn pé àwọn kan ń jalè ní agbègbè Shagari Quarters Deje Abuja tí àwọn sì sáré lọ síbẹ̀. Ọdúnọlá nínú àtẹ̀jáde náà sọ pé bí àwọn ọmọ ogun ṣe débẹ̀ ni àwọn adigunjalè náà bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ fún àwọn. Ó ní àwọn náà sì ń dá a padà fún wọn kó tó di pé àwọn adigunjalè náà sá lọ. Iléeṣẹ́ ológun ní àsìkò tí ìbọn ró lákọlákọ náà ni Samad ti fara gbọta ìbọn tó sì jáde láyé, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn gbìyànjú láti rí i dájú pé ẹnikẹ́ni kò sì ṣe lásìkò ìkọlù náà. Àmọ́ ń ṣe ni àwọn ẹbí Abdulsamad sọ pé bí ọ̀rọ̀ ṣe rí kọ́ ni iléeṣẹ́ ológun ṣe gbé e kalẹ̀ àti pé níṣe ni wọ́n pa ọmọ àwọn mọ́ ilé. Àwọn ẹbí rẹ̀ sọ pé níbi tí Abdulsamad sùn sí nínú yàrá rẹ̀ ni àwọn ológun ti yìnbọn fún un lórí tó sì gbabẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn àwòrán àti fídíò tí wọ́n fi léde ṣàfihàn bí gbogbo inú yàrá náà ṣe dàrú tí ojú ọta ìbọn sì wà lára ògiri àti ilẹ̀kùn inú yàrá náà. Iléeṣẹ́ ológun ní àwọn ti gbé òkú Samad fún àwọn aláṣẹ tó yẹ tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn gbogbogbò ti Kubwa. Wọ́n ní àwọn ní ìfarajìn sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú pàápàá ní Àbújá tí àwọn sì ṣe àtúngbéyẹ̀wò ìlànà tí wọ́n ń gbà ṣiṣẹ́ láti rí dájú pé àwọn dáàbò tó péye bo àwọn aráàlú pẹ̀lú bí wọ́n ṣe ń kojú àwọn ọ̀daràn. Wọ́n wá rọ àwọn aráàlú láti farabalẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ṣe ń ṣiṣẹ́ láti mú àlàáfíà jọba láàrin ìlú. Àwọn agbébọn tún ṣínà bolẹ̀ o. Wọ́n ṣínà ìbọn bolẹ̀ fáwọn ọ̀dọ́ tó ń gbá bọ́ọ̀lù lórí pápá, ṣekú pa èèyàn 29 tí ọ̀pọ̀ èèyàn sì fara pa ìyà. Àwọn apanilẹ́kún dunnú agbébọn tó ń pa èèyàn lẹ́kún pẹ̀lú ṣíṣèkọlù sí wọn tó ti sọsẹ́ láabi míì nílùú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Adamawa. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ ni pé àwọn ọ̀dọ́ tó ń gbá bọ́ọ̀lù lórí pápá ní àwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ lọ́tẹ̀ yìí fún tí wọ́n sì ṣekú pa èèyàn 29. Yàtọ̀ sí àwọn tí wọ́n yìnbọn pa, ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ náà ló tún fara pa yánnayànna. Àwọn ìlú tí àwọn agbébọn náà dojúkọ tí ìṣèkọlù ọ̀hún ní Guyaku àti Telabala níjọba ìbílẹ̀ Gombe nípínlẹ̀ Adamawa. Ìkọlù tuntun yìí ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí irú rẹ̀ wáyé ní Mayolade níjọba ìbílẹ̀ Ong nílùú Adamawa yìí kan náà, níbi tí wọ́n ti sọ iná sí àwọn ilé ìjọsìn kan. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣe ṣàlàyé, wọ́n ní lásìkò tí eré bọ́ọ̀lù ń lọ lọ́wọ́ ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ní ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026 yìí ni àwọn agbébọn náà dé. Pápá ìṣeré ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan nílùú náà ni àwọn tó ń gbá bọ́ọ̀lù ọ̀hún ti ń gbà kí wọ́n tó máa gbọ́ ìró ìbọn lákọ̀lákọ̀. Èyí tó mú kí àwọn èèyàn náà máa sá àsálà fún ẹ̀mí ara wọn lọ́wọ́ ikú gbígbóná. Ṣùgbọ́n bí wọ́n ṣe sá tó, ó ṣe ní láàánú pé lórí eré ni ọta ìbọn ti lọ bá ẹlòmíì. Ẹ̀wẹ̀ ní ti ìkọlù ìlú kejì, olùgbé ìlú Guyaku kan ṣàlàyé pé lójijì ni àwọn agbébọn náà dé tí wọ́n sì kọ́kọ́ pa èèyàn méjì tí wọ́n jókòó nínú ahéré wọn tí wọ́n sì tún dáná sun ahéré náà. Ó ní òun kò lè sọ pàtó iye èèyàn tó bá ìkọlù náà lọ. Láti bá àwọn tí ìṣẹ̀lẹ̀ aburú náà kàn kẹ́dùn, gómìnà ìpínlẹ̀ Adamawa Umaru Fintiri ṣàbẹ̀wò sí ibùdó ìkọlù ọ̀hún. Bákan náà ni gómìnà sọ pé àbẹ̀wò ọ̀hún tún wà fún láti mọ̀ bí nǹkan ṣe ń lọ sí báyìí lágbègbè náà. Gómìnà Fintiri ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bí èyí tó bani lọ́kàn jẹ́ tó ń wáyé láìpẹ́ tí ìkọlù kan ṣẹlẹ̀. Fintiri sọ pé àwọn ọ̀daràn Boko Haram ló ń ṣe ìkọlù náà. Ó wáá fi àwọn olùgbé agbègbè náà lọ́kàn balẹ̀. Ó ní iṣẹ́ ń lọ pẹrẹwu láti so okùn ààbò lé, òun yóò sì rí pé ààbò wà. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn tí ó tó 29 ló kú nínú ìkọlù náà. Ó ní ohun tó burú jáì ni. Bí ìdààmú tí ìkọlù ọ̀hún dá sílẹ̀ ṣe ń lọ lọ́wọ́ tí ọ̀pọ̀ èèyàn sì ń ké ìrora, ẹgbẹ́ IS ti sọ pé àwọn làwọn wà nídìí ìkọlù náà. Islamic State Group IS tó kéde yìí kò sọ ìdí tí wọ́n fi gbé ìgbésẹ̀ àbúrú náà. Ọ̀pọ̀ ìdílé ló ti fi ilé wọn sílẹ̀ lásìkò yìí ní Guyaku látàrí àìbalẹ̀ ọkàn. Agbègbè ọ̀hún pààlà pẹ̀lú orílẹ̀-èdè Cameroon, ó sì ti kọjú ìkọlù lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí abẹ́lé tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ISWAP. Níbẹ̀rẹ̀ oṣù yìí, èèyàn tó tó 400 ni wọ́n dájọ́ fún pé wọ́n ní àjọṣe pẹ̀lú ikọ̀ Boko Haram àti igun kejì rẹ̀ tí í ṣe Islamic State West African Province ISWAP.
wà nídìí ìkọlù tó gbẹ̀mí àwọn olùgbé ìlú mọ́kàndínlọ́gbọ̀n nípínlẹ̀ Adamawa ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn ISIS ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. ìkọlù burúkú sílùú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Adamawa tún gbọ̀nà míì yọ o lẹ́yìn tí ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn ISIL tí ọ̀pọ̀ mọ̀ sí ISIS kéde pé àwọn làwọn wà nídìí ìkọlù tó dá ẹ̀mí àwọn èèyàn mọ́kàndínlọ́gbọ̀n légbodò. ẹgbẹ́ Islamic State of Iraq and Syria ISIS jẹ́ ẹgbẹ́ àwọn ajagunta jihadist tí wọ́n mọ̀ wọ́n fún ṣíṣèkọlù sáwọn apá ẹkùn adúláwọ̀ Áfíríkà àárín gbùngbùn ìlà oòrùn àti àwọn apá ẹkùn míì káàkiri. ẹgbẹ́ náà ti lo àwọn orí ayélujára tó fi mọ́ Telegram láti kéde pé àwọn làwọn wà nídìí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí wàhálà rògbòdìyàn ìpalára. gẹ́gẹ́ bí Al Jazeera ṣe wí nínú àtẹ̀jáde kan tó gba orí ayélujára Telegram kan, ẹgbẹ́ ISIL tí ọ̀pọ̀ mọ̀ sí ISIS sọ wípé òun lòun wà nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù nílùú Guyaku àti Telebala níjọba ìbílẹ̀ Gombe níbi tí eré ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti bẹ̀rẹ̀ ní pápá ìṣeré iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan, èyí tó padà di ibi tí wàhálà rògbòdìyàn ìkọlù burúkú ti bẹ́ sílẹ̀ níbi tí ọ̀pọ̀ ẹ̀mí ti ṣòfò dànù. ìròyìn fi yé wa pé ìkọlù náà wáyé lásìkò tí eré ìdíje bọ́ọ̀lù kan lọ lọ́wọ́, èyí tó jẹ́ gbígbé kalẹ̀ láàrin ìlú méjì níbi tí àwọn ọ̀dọ́ àti mọ̀lẹ́bí péjú jọ sí láti wòran ìdíje bọ́ọ̀lù. àwọn olùgbé ìlú náà sọ wípé àwọn aṣèkọlù náà mọ̀ọ́mọ̀ ṣèkọlù sí agbègbè náà ni níbi tí ọ̀pọ̀ èèyàn péjú pésẹ̀ sí tí wọ́n sì ṣèkọlù sí agbègbè náà lójijì nírọ̀lẹ́ ọjọ́ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. ìpayà ìbẹ̀rùbojo sì bẹ́ sílẹ̀ tí ọ̀rọ̀ sì di ẹni orí yọ òdìlé àtàwọn olùwòran àtàwọn agbábọ́ọ̀lù ló ṣe bẹ́ẹ̀ sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. ó mà ṣe o, àwọn adìyàmọ́ra adarànjẹ̀ ṣekú pa àwọn olùgbé ìlú méje nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue. ó dójú ẹ̀ o, kò dín ní àwọn èèyàn méje tí àwọn adìyàmọ́ra adarànjẹ̀ ṣekú pa nínú ìlú ìletò ẹnu ibodè ní wọ́ọ̀dù Ukembrega àti Tuare níjọba ìbílẹ̀ Logo nípínlẹ̀ Benue. ìlú náà gẹ́gẹ́ bí olùgbé ìlú kan tó pe orúkọ ara rẹ̀ ní Amos Sewi ló wà lójú ọ̀nà Aruf Wukari nípínlẹ̀ Taraba. Amos sọ fún àwọn akọ̀ròyìn Punch Metro nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí fóònù ìbánisọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lálẹ́ ọjọ́ àìkú Sunday. gẹ́gẹ́ bí Amos ṣe wí, àwọn afurasí adarànjẹ̀ náà ló yabo ìlú ní déédéé aago 11 alẹ́ 11 PM lọ́jọ́ àìkú Sunday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀, èyí tó mú káwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn. adarí ìlú lágbègbè náà Joseph Anawa tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ wípé àwọn èèyàn 6 ló jẹ́ ṣíṣekú pa nípasẹ̀ àwọn àṣekọlù náà. Anawa náà dárúkọ àwọn olùfarakásá náà, orúkọ wọn ni Akọ Gwakiya, Suta Gwakiya, Adongwa Michael, Fasima Michael, Tama Michael àti Suta Tuzengwe. ó fi kún pé ó jẹ́ fífi ìdí múlẹ̀ pé àwọn èèyàn kan tí wọn kò tí ì dárúkọ wọn ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna tí wọ́n sì ti jẹ́ gbígbé lọ oríṣiríṣi ọgbà ilé ìwòsàn nílùú Àyìn. àwọn tó farapa yánnayànna tí iye wọn tó 7 tí ipò tí wọ́n wà burú jáì ti jẹ́ gbígbé lọ sí ìlú Ugba níjọba ìbílẹ̀ Logo fún ìtẹ̀síwájú ìtọ́jú. Anawa sọ wípé àwọn olùgbé ìlú tó fara káásá ìkọlù náà àti àwọn agbègbè ìlú tó yíká ní láti sá àsálà lọ sí ìlú mìíràn látàrí ìbẹ̀rù pé àwọn adarànjẹ agbébọn náà tún lè ṣe ìkọlù míì. ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ láti tẹpámọ́ iṣẹ́ ààbò ìgbógun ti àwọn aṣeláàbí náà lójú náà láti lè lé àwọn afurasí apààyàn ọ̀hún kúrò ní Sao àti àwọn ìlú míì tó ti di àwòrò. bákan náà ló tún pè fún àjùmọ̀ṣe fún ètò ààbò láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀ tó fi mọ́ Benue, Nasarawa àti Taraba láti mójútó àwọn lílọ bíbọ̀ àwọn afurasí aṣèkọlù àti láti gbégi dínà àwọn ọ̀nà tí wọ́n ń lò láti ṣèkọlù sáwọn ẹnu ibodè ìlú níjọba ìbílẹ̀ Logo. ẹlòmíràn tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alága ìjọba ìbílẹ̀ Logo Clement K sọ wípé àwọn èèyàn 7 ló jẹ́ ṣíṣekú pa nígbà tí àwọn 4 mìíràn farapa lásìkò ìkọlù alẹ́ ọjọ́ àìkú Sunday. àwọn afurasí ọmọ ìsọ̀tá ṣèkọlù sí ọjà Kano, àwọn olùtajà farapa ìyà. àwọn ọ̀dọ́ tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ìsọ̀tá tọ́ọ̀gì
ló ṣe bẹ́ẹ̀ sì kọlù sí ọjà fóònù ìbánisọ̀rọ̀ tó gbajúgbajà kan lọ́jọ́ ajé Monday ní agbègbè Farm Center nílùú ńlá kan ní Kano, èyí tó dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn olùtajà àti àwọn oníbàárà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn jàǹdùkú náà ló ya bo ọjà náà lójúmọmọ tí wọ́n sì ń ṣèkọlù sáwọn èèyàn tí wọ́n sì ń lo àwọn ohun èlò ìjagun tó mú láti fi dẹ́rù ba àwọn olùfarakásá. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́bàá Yoyo Plaza, agbọ̀ndàn ọjà tí wọ́n ti ń ta àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀. Àwọn aṣèkọlù náà ni wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì ń gba fóònù àti àwọn nǹkan míì tó ṣe iyebíye lọ́wọ́ àwọn olùtajà, àwọn oníbàárà àti àwọn èrò tó ń kọjá nínú ọjà. Ó sojú mi kòró kan sọ fún ìròyìn Punch Metro pé àwọn aṣèkọlù náà ló wá láti ìpéjọpọ̀ àwọn olóṣèlú tó wáyé nítòsí ọjà náà, àmọ́ tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀. Ìdásí kánmọ́nkóbó àwọn ikọ̀ ọlọ́pàá tó dìyàmọ́ra lọ sí ọjà náà ni kò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà di wàhálà rògbòdìyàn tó gbóná jàn bí àwọn aṣèkọlù náà ṣe túká lẹ́sẹ̀kẹsẹ̀. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, a kò tí ì fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú kankan múlẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn ló ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna. Gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano Abdullahi Haruna lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló já sí pàbó bí kò ṣe dáhùn ìpè àwọn akọ̀ròyìn tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́ wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní dì. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.